Ẹbí, ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re ni wọ́n kóra jọ pọ̀ sí Ìjẹ̀bú-Òde láti bu ọ̀wọ̀ fún ìgbé ayé tó ní ipa rere Oloogbe Alhaja Falilat Osikoya, ẹni tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ tí ó sì dágbére fún ayé ní ọmọ ọdún 94. Akọ̀ròyìn wa péjú pésẹ̀ sí gbọ̀ngàn ayẹyẹ Bísírọ́dúpẹ́ ní Ìgbẹ̀bà Ìjẹ̀bú-Òde níbi tí ayẹyẹ náà ti wáyé, ó sì jábọ̀ ròyìn. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Ayẹyẹ náà jẹ́ múnigbàgbé àti èyí tó kún fún ayọ̀ bí àwọn ọ̀rẹ́, ẹbí àti afẹ́nifẹ́re ṣe kóra jọ pọ̀ sí gbọ̀ngàn Bísírọ́dúpẹ́ ní Ìgbẹ̀bà Ìjẹ̀bú-Òde láti ṣe ayẹyẹ ìgbé ayé tó kún fún ipa rere tí Oloogbe Alhaja Falilat Osikoya ti gbé ní òkè èèpẹ̀. Nínú ọ̀rọ̀ ìmáàmù àgbà ti Ansarudeen ti ẹ̀ka Ìjẹ̀bú-Òde, ìmáàmù Kẹ́hìndé Ọ̀rẹ́dípẹ̀ ṣàpèjúwe Oloogbe gẹ́gẹ́ bí obìnrin olóòótọ́ sí Ọlọ́run, ẹni tí ó fi gbogbo ìgbésí ayé rẹ̀ jọ̀wọ́ fún ìfẹ́ Ọlọ́run Ọba Allah. Ó ṣe àfikún pé Alhaja Falilat Osikoya jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn obìnrin. Ó sì rọ àwọn ọmọ rẹ̀ àti àwọn Mùsùlùmí pé kó máa tẹ̀síwájú nínú ipa rere tí Oloogbe náà fi sílẹ̀. Èyí tó dáa jù gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí, béèyàn bá wáyé tí ò bá lẹ́sìn ó wáyé asán ni. Ẹ̀sìn lákọ́kọ́, ìyá wa yìí wọ́n sin lọ́hùn, kódà mẹ́mbà Saudi ni wọ́n tún wá dá aládùúgbò mọ́ṣáláṣí àdúgbò wọn tó fi ṣeré. Lẹ́yìn yẹn ìwà dáadáa nìyá tún ní. Nígbà tí wọ́n bu ọ̀wọ̀ ìkẹyìn fún un, díẹ̀ lára àwọn ọmọ rẹ̀ ṣàpèjúwe ìyá wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìwà rere. Wọ́n sì sọ pé ó fi ìpìlẹ̀ rere sílẹ̀ fún wọn tí ó sì ti kó ipa pàtàkì nínú ìgbésí ayé wọn. Pẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wọn ní ẹ̀mí gígùn, k'Ọlọ́run kó fún wa náà lẹ́mìí gígùn àtàlàáfíà, kí ọmọ rere kó gbẹ̀yìn gbogbo wa, k'Ọlọ́run kó ṣàánú fún wa, Ọlọ́run kó jọ, k'Ọlọ́run bá wa fi màmá kó fi wọ́n sí afẹ́fẹ́ rere. Bí a pọ̀ tí bàbá wa bí, bẹ́ẹ̀ màmá wa ní last wife nígbà ayé wọn, àwọn náà dẹ̀ ni wọ́n wá gbẹ̀yìn tí wọ́n wá kú. Ṣùgbọ́n kò sí gbogbo àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n wà ní Nàìjíríà, tí wọ́n wà ní outside Nàìjíríà, kò sí èyí tí ó fi ọ̀rọ̀ àwọn ọmọ màmá Kàmọ́rù tí wọ́n fi ṣe kékeré. Àwọn ọmọ Oloogbe náà bu ọ̀wọ̀ ìkẹyìn fún bí wọ́n ṣe ṣàpèjúwe ìyá wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìfẹ́ àti ìtọ́jú, ẹni tí ó gbé ìgbé ayé tó kún fún ìtẹ́lọ́rùn. Nǹkan tí mo lè sọ nípa ìyá mi ni pé èèyàn gidi ni wọ́n, èèyàn ìyá tó fi ń tọrọ ìyá ni wọ́n bí ọmọ tòótọ́. Màmá dáadáa tó fi ń ṣe àdúrà fún màmá ni. Màmá tó kó ẹbí tó kó ara mọ́ra ni wọ́n. Ìyá tó ó gbà mí wọlé tẹsẹ̀ ó dẹ̀ fún mi lọ́mọ ẹ̀, kí ni wọ́n tún sọ ń pa ẹ̀ tó bá ń ṣèyàn dáadáa. Oloogbe Alhaja Falilat Osikoya dágbére fún ayé ní oṣù kẹta ọdún 2025 ní ọmọ ọdún 94. Ó sì fi àwọn ọmọ àti ọmọ sílẹ̀ sáyé lọ. Ṣáájú ni wọ́n ṣe àdúrà fìdáù fún Oloogbe náà ní gbọ̀ngàn Ansarudeen, níbi tí àwọn àlùfáà Islam, ẹbí àti àwọn afẹ́nifẹ́re kóra jọ pọ̀ láti bu ọlá ìkẹyìn fún Oloogbe náà. Láti lè ṣe NTA Ìjẹ̀bú-Òde, Ayọ̀mídé Ògúnkànmí ló ṣe àtúpalẹ̀ ìròyìn.